ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, ọba áńgẹ́lì ọba ènìyàn, ọlọ́run tó tún ní kọ́kọ́rọ́ ọjọ́ òní, ọlọ́run tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọlọ́run a gbé yín ga yìnyín lórúkọ Jésù. Ọlọ́run gba ìyìn wa, bàbá gba ọpẹ́ wa, bàbá gba ìyìn wa, ọlọ́run gba ọpẹ́ wa. Sunday kẹta rèé nínú oṣù kẹrin, Sunday tí àwa ń ṣe ìsìn agbára ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ó pè ẹ́ sọ̀kalẹ̀ sínú ilé kọ̀ọ̀kan lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ó yá wa jọba pẹ̀lú ọwọ́ agbára tó fi ń jẹ́ ọlọ́run. Ẹ̀mí mímọ́ ó yá wọnú ilé wa lọ. Ògo ni fún orúkọ Olúwa. Àdúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. Bẹ́ẹ̀ni pé ọ̀rọ̀ yín yìí ó sì ní agbára. Ọ̀rọ̀ yín lónìí Ọlọ́run fi yé wa. Ọlọ́run jẹ́ kó ṣiṣẹ́ agbára, jẹ́ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀, jẹ́ kó ṣiṣẹ́ ìdáǹdè. Má jẹ́ ká gbọ́ bákan náà mọ́. Jésù Olúwa wa. A gbé orúkọ Ọlọ́run ga fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí Ọlọ́run fi fún wa. Sunday kẹta nínú oṣù kẹrin. Màá ṣí wa létí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Màá dẹ̀ lọ láti lọ gbàdúrà gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé ìsìn tòní ìsìn agbára ẹ̀mí mímọ́ ni. Ìgbà tí mo bá ti ń bẹ̀rẹ̀ àdúrà, màá fẹ́ kí gbogbo wa ká wà ní ìdìde dúró. Màá fẹ́ ká wà ní ìdìde dúró ká lè connect pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Ṣùgbọ́n à ń lọ kà láti inú ìwé orin Dáfídì 23, Psalm 23, verse 1-6, ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ ìkẹfà. Ibẹ̀ ni a ó ti kà. Ìwé orin Dáfídì orí 23. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Nítòótọ́, bí mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan nítorí tí ìwọ pẹ̀lú mi. Ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi, lé ojú àwọn ọ̀tá mi. Ìwọ dà òróró sí mi lé orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́, ire àti àánú ni yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Èmi ó sì máa gbé inú ilé Olúwa láéláé. Mi ò ní fẹ́ kí a pàdánù ìsìn tòní. Mi ò ní fẹ́ ká pàdánù ìsìn tòní. Màá kàn ṣí wa lójú sí inú ibi tí a ti kà. Ohun tí a ó wò gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ wa fún àdúrà àti ìsìn ẹ̀mí mímọ́ tòní, òun náà ni wípé ta ni olùṣọ́ àgùntàn rẹ? Ta ni olùṣọ́ àgùntàn rẹ? Dáfídì gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, ó kọjú ogun lóríṣiríṣi ní gbogbo ọ̀nà. Ó wo wájú, ogun Sọ́ọ̀lù wà ń bẹ̀, ogun Absalomu wà ń bẹ̀, ogun ọmọ bàbá ẹ̀ wà ń bẹ̀. Ṣùgbọ́n Dáfídì ò wo àwọn ogun yẹn, kò wo ogun Sọ́ọ̀lù, kò wo ogun ọmọ bàbá ẹ̀, ọmọ ìyá ẹ̀, kò wo ogun Absalomu àkọ́bí ẹ̀. Síbẹ̀síbẹ̀ ẹ wá wo orin Dáfídì tó kọ yìí gangan, pàápàá ọba ni, kì í ṣe wòlíì Ọlọ́run. Ọba ni Dáfídì ní ilẹ̀ Ísírẹ́lì. Gbogbo ìgbà yìí kò tiẹ̀ tí ìwà tún ti di ọba, ṣùgbọ́n ó kó ọ̀rọ̀ rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Ta ni olùṣọ́ àgùntàn rẹ? Tí wọ́n bá sọ pé o ní olùṣọ́ àgùntàn, tó bá sọ pé o ní Kristi Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ, fẹ́ ká kẹ́kọ̀ọ́ láti ara Dáfídì kó tó di pa ó lọ gbàdúrà. Torí pàdúrà táwọn máa gbà léni 7 la ò bá gbà, ṣùgbọ́n torí àkókò ó ṣeé ṣe kí n dínkù sí 3 péré, ká lọ gba 3 péré nínú 7. Tí a bá ní àǹfààní 4 yòókù, a ó máa gbà á. Ṣùgbọ́n lónìí a lọ gbàdúrà. Ká tó lọ gbàdúrà, fẹ́ ká wo Dáfídì gẹ́gẹ́ bí ọba ní ilẹ̀ Ísírẹ́lì. Òun náà kojú irú ìṣòro tí Nàìjíríà ń kojú lọ́wọ́lọ́wọ́, tó tiẹ̀ tún le jù tí Nàìjíríà ń kojú lọ́wọ́. Ṣe bí òun àti ogun tí wọ́n dìjọ kojú ara wọn ni. Ṣe hàn pé ogun eléyìí ogun àgbáyé ni, ọ̀pọ̀ ló ti wà nínú àìní. Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ ìmúlọ́kànlé. Ó gbàgbọ́ nínú olùṣọ́ àgùntàn rẹ̀. Ṣe mọ̀ pé ìjọba ni ọ̀pọ̀lọpọ̀ wa àfojúsùn wa báyìí. Òun ni ìjọba ò pín owó, ìjọba ò pín oúnjẹ dọ́dọ̀ tèmi o. Òun ni ohun tó jẹ́ wàhálà fún ọmọlẹ́yìn Kristi lónìí. Ìjọ ò pín nǹkan o, àwọn ará àdúgbò ò pín o, wọn ò ṣe o. Ṣùgbọ́n ẹ wo Dáfídì, ó ní Olúwa ni olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Ó ti gbàgbọ́ nínú olùṣọ́ àgùntàn rẹ̀. Ó gbàgbọ́ nínú olùṣọ́ àgùntàn rẹ̀. Ta ni olùṣọ́ àgùntàn tiẹ̀? A ó lọ képe olùṣọ́ àgùntàn yẹn. Ó ní képe mi, èmi ó sì gbọ́. Èmi ó fi ohun ńlá, ohun ẹ̀rù, ohun alágbára, èyí tí wọ́n ò tí mọ̀, èmi ó sì fi hàn ẹ́. Nínú ẹsẹ̀ ìkejì, Dáfídì tẹ̀síwájú. Ó ní ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Dáfídì lè máa gbé sínú ìwòye rẹ̀ tí àgùntàn tàbí ewúrẹ́ tó bá wà nínú pápá oko tútù, ohun tí ó máa ṣe ni pé yóò máa jẹun lọ.
ọkàn rẹ̀ á balẹ̀, á rí koríko tútù jẹ. So Dáfídì ti wo olùṣọ́ àgùntàn rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó mu dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Lẹ́yìn tí Dáfídì bá jẹun tán, ó gbàgbọ́ nínú olùṣọ́ àgùntàn rẹ̀ wípé á tún mú òun lọ sí ìhà omi, kò ní jẹun lásán kó má mú mi lé lórí. Ṣíwọ náà ti ń wo ta ni olùṣọ́ àgùntàn rẹ? Àbí ìjọba ni? Ṣèjọba lolùṣọ́ àgùntàn rẹ? Dádì ni tàbí ẹnìkan ló gbẹ́kẹ̀lé gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ? Kó tètè máa lọ wá ta ni olùṣọ́ àgùntàn rẹ báyìí. Ní ẹsẹ̀ ìkẹta, ó ní ó tu ọkàn mi lára, ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Ẹnìkan tó fẹ́ dáàbò bo orúkọ rẹ̀ nínú ayé wa pé ọmọ mi leléyìí, àwọn ń porúkọ mi mọ́ eléyìí lára, òun ni à ń sọ nípa rẹ̀. Ní ẹsẹ̀ ìkẹta, ó tu ọkàn mi lára, ó mú mi lọ nípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Ṣé ìwọ olùṣọ́ àgùntàn tiẹ̀, ṣé ó tó ẹ gbà? Ṣé o mọ̀? Ṣé o ń pè? Ṣé o gbàgbọ́ nínú ẹ̀? Ṣé o gbàgbọ́ pé ó lè ṣe? Àbí ṣe ọwọ́ rẹ̀ ni ìwọ gbàgbọ́ lé lórí? Dáfídì gẹ́gẹ́ bí ọba kò gbàgbọ́ lórí agbára àti ipá tí ilẹ̀ Ísírẹ́lì ní. Ó gbàgbọ́ nínú ọrùn rẹ̀, òun ló ṣẹ́gun Gòláyátì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò gbàgbọ́ nínú agbára rẹ̀. Ó gbàgbọ́ nínú Ọlọ́run olùṣọ́ àgùntàn rẹ̀, ó gbàgbọ́ nínú Olúwa rẹ̀. Ó ní ó tu ọkàn òun lára, ó mú òun lọ nípa ọ̀nà òdodo. Òun ló ń tọ́ lọ́tún, ló ń tọ́ lósì. Ẹsẹ̀ kẹrin wípé ní tòótọ́, èyí tó ń ṣẹlẹ̀ sí wa lórílẹ̀‐èdè lónìí tá a fi gbọ́dọ̀ mọ̀ ta ni olùṣọ́ àgùntàn wa, òun ló wà nínú ẹsẹ̀ kẹrin. Ó ní tòótọ́, bí mo tilẹ̀ ń rìn láàárín àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí tí ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Kí ló ń sọ níbẹ̀? Náà ni wípé gẹ́gẹ́ bí ẹni tó mọ olùṣọ́ àgùntàn rẹ̀, tó sì ti confess, tó ti jẹ́wọ́ olùṣọ́ àgùntàn rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó wá ń sọ ohun tí olùṣọ́ àgùntàn rẹ̀ ní agbára láti ṣe, tí ọba ayé yìí kankan ò lè ṣe, tí màmá kankan ò lè ṣe, tí bàbá kankan ò lè ṣe, tí ènìyàn ẹlẹ́ran ara kankan ò lè ṣe. Nítòótọ́, bí mo tilẹ̀ rìn láàárín àfonífojì òjìji ikú, ṣé wọn kébẹ̀ là ń rìn lọ́wọ́lọ́wọ́ báyìí? COVID-19 ni, coronavirus ni, àtoríṣiríṣi bẹ́ẹ̀. Bí èmi tilẹ̀ rìn láàárín àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, nítorí tí ìwọ pẹ̀lú mi. Nítorí tí Ọlọ́run tó pẹ̀lú rẹ̀, ó pẹ̀lú Dáfídì. Mo sọ fún yín pé Dáfídì tí à ń sọ nípa rẹ̀ yìí, ó ní àǹfààní láti bẹ̀rù Sọ́ọ̀lù, ó ní àǹfààní láti bẹ̀rù Absalomu, ó ní àǹfààní láti bẹ̀rù àwọn ẹbí rẹ̀, ṣùgbọ́n tí nítorí pé ó ti ní olùṣọ́ àgùntàn kan tóun wà lábẹ́ rẹ̀, tó fi ara rẹ̀ ṣe àgùntàn sí lábẹ́. Ó ní ìwọ pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Kí ni ọ̀gọ́ rẹ̀? Kí ni ọ̀pá rẹ̀? Òun náà ni agbára ìtọ́ni rẹ̀. Tó bá ní kó jókòó ń jókòó, tó bá ní kó máa lọ á máa lọ. Ìgbà tó ní kó lo òkúta láti fi kọjú Gòláyátì, Dáfídì ò sọ wípé òkúta kéré láti fi kọjú Gòláyátì. Dáfídì lo òkúta, nínú òkúta 5 tó ní kó ṣà, ó fi òpè dààmú ọlọ́gbọ́n, ẹyọ kan péré ló lò tí Gòláyátì tó fi ṣubú lulẹ̀. Ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. Ẹsẹ̀ 5 wá sọ wípé ohun tí gbogbo wa ń wá gangan lónìí, tó yẹ pé tó bá ti kúrò nínú ìṣẹ́ ti tán. Ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lí ojú àwọn ọ̀tá mi, ìwọ da òróró sí mi lí orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Kẹ́nìkan sọ wípé ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Bó ṣe gbàgbọ́ pẹ̀lú mi yẹn, látẹ̀ni lọ ebi ò tún pa ẹ́ mọ́. Bó ṣe gbàgbọ́ pẹ̀lú mi yẹn, tó dẹ̀ ń ṣe àmì pẹ̀lú mi yẹn, lórúkọ Jésù, gbogbo àwọn tó lè dúró pé ó kubi tí wàá gbé gbà, wàá borí gbogbo wọn. Ó ní ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lí ojú àwọn ọ̀tá mi. Kò kàn déédéé tẹ́ tábìlì sílẹ̀ nígbà tí àwọn èèyàn ń pariwo ọ̀wọ́n, nígbà tí àwọn èèyàn ń pariwo pé kò sí, ìgbà tí àwọn èèyàn ń pariwo ebi ìyàn, táwọn èèyàn ń sáré láti lọ ra oúnjẹ sílé, òun kàn tiẹ̀ ń ṣe, ó kàn tiẹ̀ ń yọ̀ náà nítorí pé ó gbàgbọ́ wípé Ọlọ́run òun tí í ṣe olùṣọ́ àgùntàn òun yóò bọ́ òun. Dáfídì wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi lí ojú àwọn ọ̀tá mi. Ẹ má gbàgbé ibi tó parí ẹsẹ̀ 4 sí, ọ̀gọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. Ẹni tó ní ọ̀gọ́ lọ́wọ́ tó ní ọ̀pá nínú, ọ̀tá wo ló fẹ́ yọjú sí ọ̀dọ̀ ọmọ rẹ̀? Ta ni olùṣọ́ àgùntàn rẹ̀? Ìwọ da òróró sí mi lí orí, ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. I have been singled out for blessing. Ìwọ da òróró sí mi lé orí. I have been anointed for blessing. Bí ẹnìkan ṣe ń gbọ́ tó dẹ̀ gbàgbọ́ nínú ohun tó ń gbọ́ yìí, lórúkọ Jésù, ọ̀run á yà ẹ́ sọ́tọ̀ fún ìbùkún. Lóṣù yìí, lọ́sẹ̀ yìí, lákòókò ìyàn àtọ̀dá yìí, ọ̀run á yà ẹ́ sọ́tọ̀ fún ìbùkún lórúkọ Jésù. Ní ẹsẹ̀ 6, ní tòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lí ọjọ́ ayé mi gbogbo, èmi ó sì máa gbé inú ilé Olúwa. Ẹnìkan
tí ó ní olùṣọ́ àgùntàn kan, a confirmed shepherd, a powerful shepherd, the person that can be relied on, a shepherd that can be relied on. Òun ló sọ̀rọ̀ níbí yìí tó yẹ pé olùṣọ́ àgùntàn téèyàn lè gbára lé, olùṣọ́ àgùntàn tó ti jẹ́rìí rẹ̀, olùṣọ́ àgùntàn tó ti fọkàn rẹ̀ balẹ̀, òun ló sọ nípa rẹ̀. Wá ní tòótọ́ torí pé mo ní gẹ́gẹ́ bí Olúwa, mo ti ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn mi, onítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn. Either you like it or not, you just be looking at me as somebody that is worth to be blessed. So ẹ kàn máa wò mí gẹ́gẹ́ bí ẹni tó yẹ fún láti bùkún fún. Ní tòótọ́ mi ò fi ṣeré o. Ire àti bẹ́ẹ̀ nìkan ṣe ń gbọ́ mi lóòótọ́ lénìí lé àkókò ìsìn agbára ẹ̀mí mímọ́ yìí tí ẹnìkan ń gbọ́ mi, ọ̀run á yàn ẹ́ fẹ́ láti bùkún fún ẹ. Ó ní ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Lásìkò tó nílò ire á wá ẹ rí. Àsìkò tó tiẹ̀ kàn fọkàn sí rárá pé o tiẹ̀ nílò ire á wá ẹ rí. Ó ní ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lé ọjọ́ ayé mi gbogbo. Ṣùgbọ́n o tó bá wá lọ, tó bá bọ̀, kí ni ó máa ṣe? Yóò máa gbé inú ilé Olúwa. Jésù sọ pé ibi tí ọkàn ènìyàn bá wà, ibẹ̀ ni ibi tí ìṣúra ènìyàn bá wà ibi tí ìṣúra ènìyàn bá wà, ibẹ̀ ni ọkàn rẹ̀ ló máa ń wà. So á tò ìṣúra wa jọ sílé Ọlọ́run. Tá a bá ti lọ, tá a bá ti bọ̀, lákòókò èèyàn, lákòókò ọ̀dá, síbẹ̀síbẹ̀ a ó ṣe fún Ọlọ́run. Bá a ṣe ń ṣe fún Ọlọ́run yẹn, ohun tá à ń ṣe fún Ọlọ́run a máa fi san padà fún wa ní ìlọ́po. Mo sọ fún wa wípé àdúrà ìbùkún díẹ̀ ni ohun tó yẹ kí ènìyàn ṣe láti fi lówó lọ́wọ́, òun náà ni kó ṣe. Àdúrà mi alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká gbà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ ó yá wọnú ayé mi. Agbára ẹ̀mí mímọ́ ó yá wọnú ayé mi. Agbára ẹ̀mí mímọ́ ó yá wọnú ayé mi. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Ohun kan á wà tọ́lọ́run kò lè ṣe. Ohun kan á wà tí Jésù kò lè ṣe. Ohun kan á wà tọ́lọ́run kò lè ṣe. Ohun gbogbo ṣíṣe ni f'Olúwa. Agbára ẹ̀mí mímọ́ wọnú ayé mi kó wá ṣe ìyanu. Bó ṣe ń gbà á ládùúrà lórúkọ tí Baba tọmọ tẹ̀mí mímọ́, agbára ẹ̀mí mímọ́ tí ó máa jà fún ẹ láàárọ̀, tí ó máa jà fún ẹ lọ́sàn-án, tí ó máa jà fún ẹ lálẹ́, agbára yẹn kó wọnú ayé rẹ lọ. Ẹ jẹ́ á gbàdúrà ẹlẹ́ẹ̀kejì. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run ní àkókò ọ̀dá yìí, ní àkókò ìyàn yìí, Ọlọ́run tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi. Ní àkókò ọ̀dá yìí, ní àkókò ìyàn yìí, Ọlọ́run tẹ́ tábìlì owó síwájú mi. Ní àkókò ọ̀dá yìí, ní àkókò ìyàn yìí, Ọlọ́run tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi. Ẹ jẹ́ á sọ dàdúrà lórúkọ Jésù. Ọlọ́run bàbá ló lè ṣe, mo mọ̀. Jésù ló lè ṣe ohun tí ọkàn mi ń fẹ́. Bàbá ló lè ṣe, mo mọ̀. Jésù ló lè ṣe ohun tí ọkàn mi ń fẹ́. Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, tẹ́ bá gbàgbọ́ pẹ̀lú mi, ẹ bí mo ṣe sọ fún wa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ COVID-19, ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ coronavirus pandemic tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ni mo ti sọ fún wa wípé tẹ́ bá gbàgbọ́ ẹ ò ní ṣe aláìní ohun tó dára. Tẹ́ ẹ bá gbàgbọ́, ó sọ pé ẹ ò ní ṣe aláìní ohun tó dára. Ẹ̀yin tẹ́ sì tún gbàgbọ́ pẹ̀lú mi, tẹ́ ti ní olùṣọ́ àgùntàn yín. Dáfídì sọ nípa tiẹ̀ wípé Olúwa lé olùṣọ́ àgùntàn mi. Mo ti ń rí àwọn testimonies, mo ti ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí láwọn tí wọ́n ti ní olùṣọ́ àgùntàn wọn gẹ́gẹ́, tí wọ́n rí Jésù gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wọn, tí wọ́n ń fi mí ṣe àtẹ̀gùn sí ọ̀dọ̀ Jésù Kristi. Wọn ò mọ̀ ọ̀dá owó, wọn ò mọ̀ ọ̀dá oúnjẹ, wọn ò mọ̀ ọ̀dá àlàáfíà. Tí wọn náà bá wá fẹ́ darapọ̀ mọ́ wọn, mo fẹ́ kó porúkọ Jésù lẹ́ẹ̀kan, fẹ́ kó sọ fún Ọlọ́run pé Ọlọ́run mi, láti òní lọ ọjọ́ 19 oṣù kẹrin 2020, ó yá yà mí lẹ́nu ní gbogbo ọ̀nà. Ẹ jẹ́ á sọ di àdúrà. Ọlọ́run Bàbá Ọmọ àtẹ̀mí mímọ́, ọjọ́ 19 rèé títí tí ètò yìí ó fi parí àti lẹ́yìn tó bá parí tán, má jẹ́ mọ̀dá, má jẹ́ mọ̀yàn, má jẹ́ mọ̀dá, má jẹ́ mọ̀yàn, má jẹ́ mọ̀dá, má jẹ́ mọ̀yàn. Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Àti gbogbo wa sì wà ní ìdìde dúró, fẹ́ súre sínú ayé wa. Bẹ́ẹ̀ni pé tẹ́ bá gba wòlíì gẹ́gẹ́ bí wòlíì, ó ní ẹ ó jẹ èrè wòlíì. Torí náà mo sọ sínú ayé ẹnìkan tó rí àmì ṣe dáadáa. Bí Kristi ti ń bẹ, tí ẹ̀mí rẹ̀ ń bẹ, Bíbélì wípé ó tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀
ní iwájú mi ní ojú àwọn ọ̀tá mi. Ẹ̀yin tẹ́tí bí Jésù ṣe olùṣọ́ àgùntàn yín lónìí, lórúkọ Jésù ẹ máa ríre mú, lórúkọ Jésù ẹ máa ríre ṣe, lórúkọ Jésù ẹ wọnú ìbùkún, lórúkọ Jésù ẹ máa rí jẹ, lórúkọ Jésù ẹ máa rí mu, lórúkọ Jésù ọ̀dá ohun rere kò dá yín mọ́. Láti òní lọ mo sọ ní orúkọ Olúwa, ẹ ò tún ráhùn ohun rere mọ́ ní ẹ̀yin tí ẹ ń ṣe fún Ọlọ́run ní àkókò ọ̀dá yìí, ní àkókò ọ̀dá, ní àkókò èèyàn ní obìnrin opó Sàrèfátì ló ṣe fún wòlíì, ó di ẹni tó wọnú ọ̀pọ̀lọ. Ní àkókò ọ̀dá, ní àkókò èèyàn yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fún Ọlọ́run pátápátá, lórúkọ Jésù ẹ ò tún mọ èèyàn mọ́, lórúkọ Jésù ẹ ò tún mọ ọ̀dá mọ́, lórúkọ Jésù ẹ ò tún mọ àìní mọ́. Mú yín wọnú májẹ̀mú ọ̀pọ̀lọ bí ọkàn yín ṣe ń fẹ́, lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó mú yín wọnú májẹ̀mú ọ̀pọ̀. Ó ti rí bẹ́ẹ̀ o, ó ti ṣẹ bẹ́ẹ̀ o, kò yí padà, kò dẹ̀ ní yí padà. Jésù Kristi Olúwa wa. So màá fẹ́ kí a mú ìwé orin wa ká kọ orin tó yẹ ká kọ, ká dẹ̀ má gbàgbé láti ṣe ohun gbogbo tó bá yẹ ká ṣe fún Ọlọ́run. Àlàáfíà, oore ọ̀fẹ́ ti Bàbá àti ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kó wà pẹ̀lú ẹ̀mí wa, kó máa bá wa gbé láé àti láéláé.